DCC headquarters Ìjẹ̀bú-Òde akíyín kú àbọ̀ síwájú Olúwa bí a ti ń bẹ̀rẹ̀ ìsìn ọjọ́ ìsinmi wa ti òní ní orúkọ ti Baba àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. À ń tẹ̀síwájú nínú ìsìn òwúrọ̀ yìí nígbà tí a kọ nínú ìwé ìyìnrere ti ìjọ Àpọ́sítélì ti Kristi orin ìkẹtàléníàádọ́rùn hymn 93 ẹ fi ògo fún Olúwa. Ògo ni fún Olúwa tó ṣe ohun ńlá, ìfẹ́ ló mú kó fún wa ní ọmọ rẹ̀, ẹni tó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún ẹ̀ṣẹ̀ wa tó sì ṣílẹ̀kùn ìyè sílẹ̀ fún wa. Yìn Olúwa, yìn Olúwa, fi ìyìn fún Olúwa.
jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù. Àmín. Ní orúkọ Jésù. Àmín. Ní orúkọ Jésù. Àmín. Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín o. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tẹ́ fún wa láti rí ọjọ́ ìsinmi tòní. Ìsinmi tó gbẹ̀yìn nínú oṣù kẹfà ọdún yìí. A dúpẹ́ pé ẹ dá wa sí. A dúpẹ́ pé ẹ dá ilé wa sí. A dúpẹ́ pé ìjọ yín wà lálàáfíà. A dúpẹ́ rúkè rúdò ẹ̀jẹ̀ ó ṣẹlẹ̀. A dúpẹ́ pé gbogbo wàhálà tó dé bá orílẹ̀-èdè tó dé bá àgbáláyé. A dúpẹ́ pé ẹ̀yin Ọlọ́run ní agbára lórí rẹ̀. A dúpẹ́ pé ẹ̀dẹ̀ ń fún àwọn ọmọ yín ní ọ̀nà àbáyọ. Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ yín, Olúwa gba ọpẹ́ wa. A dúpẹ́ pé àsọtẹ́lẹ̀ rere ṣẹ mọ́ wa lára pé kìkì ojú wa láfún máa rí táfún máa wò ó èrè àwọn èèyàn burú pé burú kan kì yóò ṣubú lù wá. A dúpẹ́ pé lótìtọ́ lẹ pa wá mọ́, lẹ jẹ́ olótìtọ́ sí ọ̀rọ̀ yín. Agbẹ́yìnga lọ́pọ̀lọpọ̀ lórúkọ Jésù. Olúwa gba ọpẹ́ wa. Jésù Kristi, Olúwa gba ẹ̀yìn wa. A ti rí ìsinmi tí òní lórúkọ Jésù. A ti wà níwájú yín. Ohun gbogbo tá a ṣe ní ìsìn òní lórúkọ Jésù. Olúwa gba ìṣàkóso. Ẹ̀mí Jésù ó yá wá jọba. Ẹ̀mí Jésù wá gba ìṣàkóso. Ẹ̀mí Kristi wá rìn kọjá. Gbogbo ọkàn tó wà níwájú rẹ lówùúrọ̀ yìí nínú ilé àtàwa tí a wà níwájú yín lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ Jésù. Olúwa yà wá sí mímọ́. Lórúkọ Jésù. Olúwa yà wá sí mímọ́. Ìjọsìn wa òní Olúwa ṣe ní ìtẹ́wọ́gbà. Ògo ni forúkọ ńlá rẹ̀. Ògo ni forúkọ ńlá rẹ̀. Ẹ̀mí wa tó rí bẹ̀rẹ̀ COVID-19 lórúkọ Jésù yóò rí òpin rẹ̀. Ẹnìkan inú wa a ò ní gbà lọ. Olúwa gbọ́ àdúrà. Ògo ni fún orúkọ ńlá rẹ̀. Bí a ṣe ń tẹ̀síwájú, Olúwa bá wa tẹ̀síwájú. A ó yin orúkọ rẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àdúrà Olúwa. Because of the government's order that our service should not exceed 1 hour by the time they reopen the church, straight away I'm going to invite Teacher Ogunana, who will come and feed us with the word of God. Praise the Lord. Hallelujah. Ẹ kó ká kan ṣoṣo fún ìsìn tí òwúrọ̀ yìí láàrin inú ìwé ìyìn rere tí a tọwọ́ Lúùkù kọ, Lúùkù orí kọkànléníogún ẹsẹ̀ 9 títí dé ẹsẹ̀ 13. Ṣùgbọ́n ní ìgbà tí ẹ̀yin bá gbúrò ogun àti ìdágìrì, ẹ má ṣe fòyà nítorí nǹkan wọ̀nyí kò lè ṣe aláìkọsẹ̀, ṣùgbọ́n òpin náà kì í ṣe lójú kan náà. Nígbà náà ni ó wí fún wọn pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè àti ilé ọba sí ilé ọba. Ìṣẹ̀lẹ̀ ńlá yóò sì wà káàkiri àti ìyàn àti àjàkálẹ̀ àrùn. Ohùn ẹrú àti àmì ńlá yóò sì ti ọ̀run wá. Ẹsẹ̀ 12. Ṣùgbọ́n ṣáájú gbogbo nǹkan wọ̀nyí wọ́n ò nawọ́ mú yín, wọ́n sì ṣe inúnibí sí yín, wọ́n sì fi yín lé àwọn onísínágọ́gù lọ́wọ́, àní sínú túbú. Wọ́n ó mú yín lọ sọ́dọ̀ àwọn ọba àtàwọn ìjòyè nítorí orúkọ mi. Ẹsẹ̀ tí ó parí, yóò sì padà di ẹ̀rí fún yín. Èyí la parí ẹ̀kọ́ kánú ọ̀pọ̀lọpọ̀ bùkún fún ọ̀rọ̀ rẹ̀. Orúkọ Jésù. Àmín. Orúkọ Jésù. Àmín. Orúkọ Jésù. Àmín. Orúkọ Jésù. Àmín. Bàbá wa àti Ọlọ́run wa, a gbé ọ̀gá torí pé ìlọ Ọlọ́run. Àdúpẹ́ torí pé fún wa lórí ọ̀fẹ́ láti rí Sunday tó parí oṣù kẹfà. Àdúpẹ́ fún agbára yín tẹ́ fi dá ìdílé ẹnìkọ̀ọ̀kan wá sí. Àdúpẹ́ pé ẹ jẹ́ kí ìjọ Ọlọ́run kó wà lálàáfíà àtàwọn táwa níbí àtàwọn tó ń gbọ́ wa nílé. Àdúpẹ́ pé ẹ jẹ́ kí ìṣẹ̀lẹ̀ bí ó ṣẹlẹ̀. Àdúpẹ́ pé ẹ jẹ́ ká lùgbàdì coronavirus yìí. Bàbá dá ògbógbó padà sọ pé ṣé Olúwa gbà ọpẹ́ wa, ẹ̀mọ́ gbà ẹ̀yìn wa, bí a ṣe lọ́nà rẹ̀ Olúwa bá wa sọ̀rọ̀. Olúwa fẹ́ ká ẹgbẹ́nu mi sọ̀rọ̀ kí ọ̀rọ̀ rẹ kó dẹ̀ fún wa ní okun, kó dẹ̀ ṣe ìtúsílẹ̀ wa, kọ́rọ̀ rẹ kó lè padà di ẹ̀rí nínú ayé wa. Olúwa ṣe bẹ́ẹ̀. A ó máa yìn ọ́, a ó máa gbé ọ̀gá ní orúkọ àti àṣẹ Jésù Kristi Olúwa wa. Praise the Lord. Hallelujah. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ ńlá tí mo rí gbà. I appreciate God for the great privilege Láti dúró sí iwájú àwọn ọmọ Ọlọ́run láti
bá wa sọ̀rọ̀. that I have gotten to stand before you, children of God, to speak with us. Mo rẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá mi ní Olúwa, I also thank my father in the Lord, Pastor G.R. Akínwálé, Pastor G.R. fún ọ̀fẹ́ ńlá tó fi fún mi. for this great opportunity Àtàwọn he has bàbá given bàbá to mi me, gbogbo tó kù. and all our fathers in the Lord. Olúwa tí ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ, ìfòróró yín kò ní gbẹ. God lives and his spirit liveth, your anointing will not run dry in Jesus' name. Láì fi àkókò ṣòfò, Without wasting our time. àkórí ọ̀rọ̀ tí mo fẹ́ bá a sọ láàrin ìṣẹ́jú díẹ̀, The topic I will be speaking with us within a little ó time ní mo pè ní yóò sì padà di ẹ̀rí fún yín. is what I have titled, and it shall become a testimony unto you. Bólúwa tí ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ, As God lives and his spirit gbogbo lives, ìkórìtà ńlá kọjá every situation you are passing through now, ní àkókò tí a wà yìí. in this time, Ètò kálukú là kọjá ní ilé rẹ̀ ní. whichever one you are passing through, Èyí tá là kọjá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. that which you are passing Èyí through, tá as là a kọjá nation, gẹ́gẹ́ bí ìlú. that which you are passing through, Èyí as tá a là state, kọjá gẹ́gẹ́ bí gbogbo àgbáyé. Bólúwa tí ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ yóò sì padà di ẹ̀rí fún wa. pray as God lives to become a Ta ló sọ̀rọ̀ testimony. yìí sí? Who was it spoken to? Ta ló sọ̀rọ̀ yìí? Who said this? Nígbà wo? When was it said? Jésù ló sọ̀rọ̀ yìí. Jesus was the one talking here, Ó dẹ̀ sọ sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. and he spoke it to his disciples. Nígbà tí gbogbo wàhálà dé, When they got to a terrifying moment, ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. he told the Ó disciples, jẹ́ kó yé wọn pé gbogbo "Make tó them ṣẹlẹ̀ yìí understand lákòókò that yìí o. all what is happening at this time, Ẹ má banújẹ́, don't be sorrowful, ẹ má bọkàn jẹ́. don't be dismayed, Ṣùgbọ́n but òpin máa dé bá. there shall be a end to it. Lẹ́yìn òpin yẹn, After the end, àwa di ẹ̀rí fún yín. turn to a Mo testimony." wí nígbà tí COVID-19 bá máa parí I lórílẹ̀-èdè said Nàìjíríà this after àti gbogbo àgbáyé the end of this ravage yóò sì of di ẹ̀rí fún wa. shall turn out to be a Mo wí testimony. lórúkọ bàbá máa tẹ̀mí mọ́ I said in the name of the pẹ̀lú Father, ìfòróró àwọn bàbá mi Akínwálé àti gbogbo àwọn bàbá mi tó wà níbà yìí àti májẹ̀mú ìpè 1930. Mo sọ sínú ayé àwọn tó wò mí nínú ilé àti àwọn tó wà ní bíbà yìí. and those who are Mo here wí present. lórúkọ bàbá máa tẹ̀mí mọ́ lóko gbogbo yóò sì di ẹ̀rí fún wa. At the end of it all, it shall turn to be a testimony. Láì fàṣọfò, Without wasting our time, kí làwọn ìgbésẹ̀ tá a lè gbé what are the steps we can take tó lè mú kí ó di ẹ̀rí fún wa? that can make this to become a testimony? Ọlọ́run ní kí n sọ fún wa God has told me to Ohun become àkọ́kọ́. the first thing to do. ohun àkọ́kọ́ The first thing tá a gbọ́dọ̀ ṣe that we must do ni pé ká sá fún ẹ̀ṣẹ̀. is to run away from sin. A gbọ́dọ̀ sá fún ẹ̀ṣẹ̀ We must run away kí ohun gbogbo from tó sin, ń ṣẹlẹ̀ láyé ìgbà tá a kọ́kọ́ so yìí that all of these kó things bá lè di ẹ̀rí fún wa. can turn to be a A testimony. gbọ́dọ̀ to sá us. fún ẹ̀ṣẹ̀. We must run away from Ohun sin. ìkejì, The second thing, a gbọ́dọ̀ jẹ́ olótìtọ́ sí Ọlọ́run we must be faithful to God láti lè jẹ́ kí gbogbo tá a là kọjá yìí kó bá lè di ẹ̀rí ní òpin. in order to make all this we are passing through to become a testimony. A gbọ́dọ̀ jẹ́ olótìtọ́ sí Ọlọ́run. We must be faithful to God. Ohun ìkẹta, The third thing, a gbọ́dọ̀ pa òfin Ọlọ́run mọ́. we must keep to the commandments of God. A gbọ́dọ̀ pa òfin Ọlọ́run mọ́ We must keep all His kí precepts, májẹ̀mú Ọlọ́run bá lè ṣẹ lórí ayé wa. that His covenant can become fruitful in Kí our ọ̀rọ̀ tí Jésù sọ so that the words kó spoken bá lè wá by sí Jesus ìmúṣẹ. can come to fulfillment Ó in ní our ó lives. ní yóò sì padà di ẹ̀rí fún wa. And He said it shall come to become a Kó bá testimony. lè padà di ẹ̀rí fún wa. So that before it can become a testimony, A gbọ́dọ̀ pa òfin Ọlọ́run we mọ́ must keep to His ní precepts. ìgbà tí àkókò tí a wà yìí. At this present moment that we are found Ní ourselves, gbogbo tá a ń là kọjá lọ́wọ́lọ́wọ́ báyìí. all of these things we are Ẹ má ṣe passing máa wọ pé through. torí pé kò sí ìránṣẹ́ Ọlọ́run pẹ̀lú mi. Don't say there's no minister of God with me. Torí pé kò sí ẹ̀dájọ́ lọ ṣọ́ọ̀ṣì lẹ́gbẹ̀ẹ́ mi. But there is no church Kò sí goer. akọrin lẹ́gbẹ̀ẹ́ mi. There is no chorister Kò with sí me. alàgbà lẹ́gbẹ̀ẹ́ mi. There is no elder Kò with sí me. dákọ́nù obìnrin lẹ́gbẹ̀ẹ́ There mi. is no dickness. Jẹun ìwà tó bá wù mí. Let me behave the way I Tó like. bá wà tó bá wù ẹ́, Behave the way ọ̀rọ̀ I yóò like. lè ṣẹ sí This sínú ayé rẹ. word cannot be fulfilled in your Ṣùgbọ́n bí life. ọ̀rọ̀ bá lè ṣẹ sínú ayé mi àti You ẹ̀yin want this to be fulfilled in your àti life. ẹ̀yin tó wà lórí ìjókòó báyìí Both those who àti are àwọn tó ń seated gbọ́ here mi nílé. and those who are watching A us gbọ́dọ̀ abroad, pa òfin Ọlọ́run mọ́. must keep the precepts of God. Ìkẹta, The third one. ohun kẹta, Third one. a gbọ́dọ̀ gbọ́ràn. We must be obedient. A gbọ́dọ̀ gbọ́ràn. We must obey. A gbọ́dọ̀ gbọ́ràn. We must obey. A gbọ́dọ̀ gbọ́ràn. We must obey. A gbọ́dọ̀ gbọ́ràn sí àṣẹ We Ọlọ́run. must be obedient to the instructions of God. Bíbélì pè èdè kan The Bible says nígbà tó something. dénú Àìsáyà orí kìíní yẹn When you go to Isaiah chapter 1, ẹsẹ̀ 19. verse 19, Ó ní bí ẹ̀yin bá fẹ́ he said, if you are willing tí ẹ̀yin sì gbọ́ràn, and you are obedient, a ó sì jèrè ilẹ̀ náà. we eat the good
tá a bá lè gbọ́ràn sí àṣẹ Ọlọ́run if we can be obedient ní ohun tí a ń là to kọjá ní God, àkókò yìí to what we are tí a passing dúró ti through now, Ọlọ́run and we are staying with God, tá a sá fún ẹ̀ṣẹ̀ that we run away from tá sin, a pa òfin rẹ̀ mọ́ and we keep His commandments, mo gbàgbọ́ I believe yóò sì padà di ẹ̀rí fún wa. it will turn out to be a mo testimony wí to us. lórúkọ Baba ọmọ àtẹ̀mí wọn fún ẹni tó ń gbọ́ mi ní ìkórìtà yìí Everyone listening to me at this time, tó bá lè gbàgbọ́ if you can only tó believe dẹ̀ lè gbọ́ràn and you can be tó dẹ̀ lè obedient dúró ní Kristi and you can stand tó lè firm pa òfin yẹn mọ́ and you can keep the yóò sì padà commandments, di ẹ̀rí fún ọ. turn out to be a blessing, mo ní yóò sì padà di ẹ̀rí fún mi. turn out to be a testimony to me. kókó kẹrin The fourth point, gbẹ́kẹ̀lé Olúwa believe and trust in God. gbẹ́kẹ̀lé Olúwa Trust totally in God. ìwé sáàmù yẹn The psalmist says, Psalm 125 Psalm 125, ìlà kìíní yẹn the first line, ó náà tó bá gbẹ́kẹ̀lé Olúwa said, those who trust in the Lord òun ó dàbí òkè Síónì will be like Mount tí a Zion kò lè ṣí nídìí that cannot be moved. tá a bá lè gbẹ́kẹ̀lé Olúwa You can trust in the Lord nínú ìlà kọjá yìí in all that which we are passing through now. mo gbàgbọ́ I believe, mo ní ìdánilójú I have the wípé faith lẹ́yìn ohun gbogbo that after yóò sì all, di ẹ̀rí fún wa. it will turn out to be a má wo testimony. ohun tó ń là kọjá Look at the present má wo pé situation. oye tí owó rẹ yẹn tó fún ẹ tẹ́lẹ̀ kò fún ẹ mọ́. Don't look at what your business was giving you before and you say it is not giving me that má anymore. wo pé bóyá ibi iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ yẹn bóyá wọn ò san iye tó yẹ kó san fún ẹ bóyá wọ́n dínkù. Don't think about your working ó wá wo place pé where your salary has been reduced. ó wá wo pé báwo ni mo ṣe fẹ́ ṣe é. And you are now thinking about how do I want to go nígbà tí kìíní bá parí gan after all of these things. ọ̀nà òun fẹ́ gbé gbà. How do I want to ṣùgbọ́n survive? Ọlọ́run ní kí n jẹ́ kó yé ẹ láàárọ̀ This yìí is what God is telling me this pé yóò morning. sì padà di ẹ̀rí And all of this will become a tó bá testimony. ti lè gbẹ́kẹ̀lé. If only you can trust in ohun Him. kan sọ tó o nílò That nìyẹn is all that you ṣùgbọ́n kó need. gbẹ́kẹ̀lé Olúwa That you should trust absolutely. ó dẹ̀ wí lórúkọ Baba ọmọ And àtẹ̀mí I mọ́ say it in the name of tó bá lè God. gbẹ́kẹ̀lé Ọlọ́run yẹn That if you can ọ̀rọ̀ trust yẹn in wá that padà fact, di ẹ̀rí fún ẹ. that this will turn out mo to ní be yóò a sì padà testimony. di ẹ̀rí fún wa. It will turn out to be a testimony. Amen. ohun ìkarùn-ún The fifth point ní kárìn pẹ̀lú Olúwa is that we must walk with the Lord. kárìn ní pẹ̀lú Olúwa We must walk with the Lord. nípa rírìn pẹ̀lú Olúwa By walking with God, nípa rírìn pẹ̀lú Olúwa by walking with God, ọ̀rọ̀ yà lè ṣẹ sí wa lára this will turn out to be. ṣùgbọ́n ẹni tó bá lè rìn pẹ̀lú Olúwa Those who cannot walk with kò God lè ṣẹ sí lára o. cannot come to mo fulfill rọ̀ wá a decisions níbi kí owó tá a wà wherever we ní are. ìkórìtà tí a wà yìí This particular ní situation, ìwọ̀nba tó bá ti mọ̀ pé kò sí oore ọ̀fẹ́ fún wa láti gádà in as much as we know that it is not very convenient for all of us to gather together again pẹ̀lú òfin orílẹ̀-èdè by the law of the land. ṣùgbọ́n níbikíbi tó lè wà But wherever you are, mo fẹ́ kó o rìn pẹ̀lú Olúwa I want you to walk with nínú God ìwà rẹ in your deeds, nínú ìṣe rẹ in your actions, nínú iṣẹ́ rẹ in your work. nínú ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tó lè máa gbé Whatever steps mo you fẹ́ kó o take, rìn pẹ̀lú Olúwa I want you to walk with God. bíbélì dákọ́ yé wa nínú ìwé Bible made Genesis us to understand the book of orí Genesis. karùn-ún 24 yẹn Book of ó ní Genesis Énọ́kù rìn pẹ̀lú Olúwa He said, and Enoch walked with ó God, dẹ̀ jèrè yẹn and he got the benefit. láti lè jẹ́ kí májẹ̀mú àti ìlera Ọlọ́run kó ṣẹ Before láti lè jẹ́ kí ọ̀rọ̀ yìí kó di ẹ̀rí fún wa come to fulfillment, láti lè jẹ́ kí ohun gbogbo tó ṣẹlẹ̀ kó di ẹ̀rí fún wa before all of these things that are happening can come out to be a testimony, a gbọ́dọ̀ rìn pẹ̀lú Olúwa walk with God. a gbọ́dọ̀ rìn pẹ̀lú Olúwa Walk with God. kí ni ohun kẹfà What is the sixth point? kí ni ohun kẹfà yẹn What is the sixth ó point? ní mo pè ní àdúrà Is what I have said, jíjẹ́ aládùúrà being a prayer champion. o gbọ́dọ̀ lè gba àdúrà lásìkò tí a wà yìí Prayerful at this time. àsìkò tí a wà yìí o gbọ́dọ̀ àdúrà gbọ́dọ̀ jẹ́ nọ́mbà 1 thing fún ẹ Prayer must be one thing that you cherish the most a now. gbọ́dọ̀ gba àdúrà dáadáa You must be able to pray very well ká dẹ̀ dúró nínú ìfẹ́ Ọlọ́run and stand firm in the love of God. àpẹẹrẹ àwọn tó dúró ní Olúwa Examples of those who stood in the Lord. àpẹẹrẹ àwọn tó dúró tó dẹ̀ padà wá di ẹ̀rí fún wọn Examples of those who stood and later became a testimony to them. àwọn làwọn Hébérù mẹ́ta We have the three Hebrews, Shadrach Shadrach, Meshach Meshach, àti Abednego and Abednego. a lè rí ẹnu ìwé Daniel orí kẹta You can find that in the book of Daniel ẹsẹ̀ kìíní chapter títí 3, dé òpin from verse 1 to the end. tábà kàdàdà rí bẹ́ẹ̀ kó padà di ẹ̀rí fún wọn torí pé wọ́n gbọ́kànlé Ọlọ́run pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí wọn Testimony to wọn ò them wó because they trusted in God despite all that happened. àpẹẹrẹ ní kejì The second example, òun Elizabeth àti Sakaraya ọkọ rẹ̀ Elizabeth and Zachariah. a lè rí eléyìí nínú ìwé Luke orí You kìíní can find this in the book of Luke chapter 1, ẹsẹ̀ 57 títí dé verse 57 ẹsẹ̀ 65 to 65. tábà wò dáadáa níbẹ̀ yẹn Consider that place very well. ó pẹ́ tí Sakaraya àti Elizabeth tó ti wú ọ̀nà You will discover that
Zechariah and Elizabeth have been trusting God for the fruit of the womb for wọ́n a ti long gbọ́kàn time. lọ́lọ́run fún nǹkan kan kó They máa have ṣẹlẹ̀ been trusting God wọ́n dẹ̀ ń for wọ ọlọ́run pé something that is going to happen. báwo ló ṣe fẹ́ ṣẹlẹ̀ And they are asking, how is this going to ṣùgbọ́n happen? wọ́n dúró nífẹ̀ẹ́ ọlọ́run But they stood in the love of God. kẹ́nìkan bá mi sáré ka from 60 yẹn Let's read Luke chapter 1, verse 60. 60 to 65. 60 to 65. And his mother answered and said, Not so, but he shall be called John. And they said unto her, There is none of thy kindred that is called by this name. And they made signs to his father how he would have him called. And he asked for a writing table and wrote, saying, His name is John. And they marveled all. And his mouth was opened immediately, and his tongue loosed, and he spake and praised God. hallelujah Hallelujah. ìmídé bíbélì jábọ̀ lójú kan náà The Bible made us tí understand Sàkáráyà that kọ sí orí tábìlẹ̀tì yẹn immediately Bó ṣe kọ́ tó Zechariah báyìí. put it on the table. bíbélì jẹ́ ká yé wa pé okùn ẹnu rẹ̀ sì tú And the Bible made us understand that his tongue was loose ó dẹ̀ di ẹ̀rí fún and it became a testimony. ó dẹ̀ di ẹ̀rí fún Became a mo testimony. wí lórúkọ Olúwa I speak in the name of Ọlọ́run God. àwọn ọmọ ogun God ohun gbogbo tá ń là kọjá ní ìkórìtà You yìí know, we are passing through ní this ìgbà tí time. àkókò yìí lórílẹ̀-èdè yìí àti ní gbogbo àgbáyé fún ẹnìkan tó rí àmì ṣe yóò sì padà di ẹ̀rí fún wa. Amen. Praise the Lord. Hallelujah. Tá bá lè gbọ́kànlé Olúwa You can trust in the Lord. àti kọ́ tẹ́lẹ̀ It is written already nínú ẹ̀kọ́ kíkà tí a kà yẹn in the Bible passage that was read to us. bíbélì jẹ́ pé agbá àjàkálẹ̀ àrùn ń bọ̀ The Bible made us to understand that ó yẹ kó yẹ kó oríṣiríṣi ogun ló máa ṣẹlẹ̀ a lot of things will begin to ṣùgbọ́n happen. tá bá lè dúró ní ìfọ̀ Ọlọ́run If only we can stay Tá bá lè in the Lord, gbẹ́kẹ̀lé, if we can trust tá bá lè Him, rìn pẹ̀lú Ọlọ́run we can walk tá bá lè with sá Him, fún ẹ̀ṣẹ̀ we can run away from òun yóò sì sins. padà di ẹ̀rí fún wa. He said it will turn out to be a testimony to us. Bólú àti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ As God lives and oore is ọ̀fẹ́ táwọn fi ṣèfẹ́ Ọlọ́run táwọn fi dúró nínú ìfẹ́ Ọlọ́run Ọlọ́run yóò yọ̀ǹda fún wa mo fẹ́ ká dìde I want us to lórí rise ẹsẹ̀ wa mo fẹ́ ká sọ fọ́lọ́run and say to God, Olúwa Lord, fún mi ní oore ọ̀fẹ́ give me the grace, oore ọ̀fẹ́ láti dúró nínú rẹ̀ grace to stand in you, láti lè ṣe ìfẹ́ rẹ̀ to be able to láti love lè you, pa òfin rẹ̀ mọ́ keep your láti commandments, lè rìn pẹ̀lú rẹ̀ to walk with kí you. ọ̀rọ̀ ibà lè ṣẹ sínú ayé tèmi náà God can be fulfilled in lẹ́yìn ohun gbogbo tá a là kọjá yìí all of this. kó wà lè di ẹ̀rí fẹ́mi náà fún mi lóore ọ̀fẹ́ láti bá orin títí dé òpin fún mi lóore ọ̀fẹ́ láti dúró nínú ìfẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ àkọ́kọ́ Jésù máa sọ di àdúrà. Jésù Kristi Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run àgbáyé ọba tí gbogbo agbára ń bẹ níkàáwọ́ rẹ̀ ó ṣe gba ọpẹ́ àti ìwà fún ọ̀rọ̀ iyebíye èyí tá a tún gbọ́ ní àárọ̀ ní orúkọ Jésù Olúwa ó ṣe gba ọpẹ́ àti ìwà bàbá wa àti Ọlọ́run wa ǹjẹ́ a ti gbọ́ ọ̀rọ̀ náà láti dúró nínú ìwọ Jésù Kristi nítorí pé tí a bá dúró nínú ìwọ Ọlọ́run yóò di ẹ̀rí ohun gbogbo tá a ń là kọjá yóò di ẹ̀rí fún wa ní orúkọ Jésù agbára láti dúró nínú ìwọ Jésù Kristi Olúwa gbé wọ̀ wá ní orúkọ Jésù Olúwa gbé wọ̀ wá Ọlọ́run gbọ́ àdúrà bàbá wa tí ẹ lò fún wa ní àárọ̀ ní orúkọ Jésù Olúwa tí wọ́n kì ẹ̀mí mímọ́ rọ̀ wọn ní agbára orísun ọ̀rọ̀ ẹ má jẹ́ ó gbẹnu ayé wọn àwa tá a gbọ́ ọ̀rọ̀ náà àtòhun tí ó sọ ọ̀rọ̀ yìí ní ọjọ́ ológo ní orúkọ Jésù Olúwa kà wá yẹ ẹ̀mí mímọ́ Olúwa kà wá yẹ Ọlọ́run gbọ́ àdúrà ògo ni fún orúkọ ọmọ rẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa. bí a ti mú ìsìn yìí lọ sí ìdánudúró má ṣe gbàgbé láti ṣe ojúṣe rẹ láti san àwọn ọrẹ rẹ fún Ọlọ́run bí a dẹ̀ ti ń ṣe Olúwa yóò bùkún fún wa orúkọ Jésù a gbé ọ̀gá fún àwọn ọrẹ ọjọ́ ìsinmi wa tí ò ní Olúwa gba ọpẹ́ wa gbogbo àwọn ọrẹ tí a mú wá pátá Olúwa kó yà sí mímọ́ ní ìdápadà nípa ti ara àti nípa ti ẹ̀mí kí Olúwa kó sọ wá di alábùkún fún ká ní ànító ká ní àníṣẹ́kù kọ́kàn wa kó balẹ̀ ní orúkọ Jésù Olúwa wa. A mú ìsìtò ní wá sí ìpamọ́ nígbàtí a ó kọ inú ìwé ìrètí ìjọ Àpọ́sítélì ti Kristi orin okòólélẹ́gbẹ̀rin ó lé mẹ́sàn-án orin 825 sọ fún àwọn Ísírẹ́lì kí wọn kí ó tẹ̀síwájú Kristi balógun wa ṣáájú ogun bó bá rán wa níṣẹ́
a kì yóò bẹ̀rù bí ohun tó fẹ́ kò tilẹ̀ yé wa síbẹ̀ a ó tẹ̀lé títí. akọ́mọ̀nà ìwé àìsáyà orí karùnlélógójì ẹsẹ̀ kejìlélógún kọjú sí mi kí a sì gbà yín là gbogbo òpin ayé torí mi lọ́lọ́run kò sẹ́lòmíràn. Bí oore ọ̀fẹ́ Jésù Olúwa wa, agbára Ọlọ́run Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́ yóò dáàbò rẹ̀ bò wá, kó fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa, àlàáfíà Ọlọ́run mẹ́ta lọ́kan kí ó máa bá wa gbé láti ìsinsìnyí lọ àti títí láéláé. Àmín. 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 Hallelujah ńlá mẹ́ta ní ìlú Ògbọ̀. Hallelujah. Hallelujah. Hallelujah.